ẹ kú ojúmọ́ mà ní gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́tí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ nínú iṣẹ́ wa pé aláǹfààní àti mọ́ jáyìn sí àti mọ́ gbẹ̀yìn rẹ̀ àti mọ́ fìtò ẹni tí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá ṣe ilé náà ní ọmọdé sì ti gbọ̀yìn táwọn jáyìn sí tàṣìjọ ọmọ gbéyẹ̀wò lágbolé union bí ọ̀kan lára àwọn MC Olúọmọ Legacy ti ṣe jáde wá báyìí láti wá ṣe lálàyé wípé omi ìjà mẹ́tò ti ṣe bẹ́ẹ̀ ó ti ń rú lágbolé union ṣe awuyewuye lójoojúmọ́ lágbolé union ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé omi ìjà míì tún ti ń rò látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ union tí wọ́n sì jẹ́ Sego Nation tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ohun àti ọ̀gá òun Alhaji Musiliu Ayinde MC Olúọmọ. Bákan náà ó mẹ́nuba ọ̀rọ̀ Tọ́ba àti Kúdẹ̀tì gẹ́gẹ́ bí igi wọ́rọ́kọ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń da iná union rò látàrí bí wọ́n ti ń gbé fọ́nrán jáde lọ́tún lósì pẹ̀lú àṣẹ ara wọn láìsí àṣẹ Tàfàṣégò tó jẹ́ alága union ní ìpínlẹ̀ Èkó níbẹ̀. Ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ́ni tán ò lè kí n ká ẹ̀bà mi wá kò fìdílé sábì kẹ́ fìdílé nǹkan kẹjẹ kájọ wo fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan tí mo fẹ́ sọ yóò pọ̀ rárá ẹ má bínú mo kàn fẹ́ sáré drop ẹni mo wá fẹ́ kẹ́yìn èèyàn mo kàn fẹ́ fi léyìí ṣe symbol lásán kí gbogbo ẹ̀yin èèyàn lè mọ̀ tí bátù yìí bá fẹ́ bẹ̀rẹ̀ tó bá ti wá bẹ̀rẹ̀ kẹwàá ní pé torí pé márùn-ún ọkọ̀ tó máa kọ́mẹ́ntì pé Legacy wàhálà ẹ̀ náà pọ̀ jù fáwọn pípù yìí lẹ̀ now àná já ìjà míì náà fẹ́ gbé kaná yìí ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí i pé mi ò sọ̀rọ̀ ẹ ládùúgbò àwọn èèyàn tó jáde fẹ́mi àti Olúọmọ wọ́n ṣe ń bo Olúọmọ tó ń bú mi tó ń ṣe gbẹ àdákẹ́ nítorí pé máa ń sọ fún yín pé èmi ò kí ń dédé jáde láti sọ̀rọ̀ tí ò bá sí nǹkan kan tábà di pé wọ́n sọ nǹkan tí ò tọ́ lórí podium tàbí pé àpèjẹ́kọ̀rọ̀ yìí lọ báyìí láti jáde pé irọ́ ẹ má kírètì wàhálà níbi tí ò sí náà máa sọ̀rọ̀ ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí state chairman ò sọ nǹkan kan lórí podium compose wọ́n dẹ̀ ṣe meeting wọn lọ normal meeting as NURTW wọ́n ṣe meeting wọn lọ kò sọ̀rọ̀ fún Legacy kò sí nǹkan tó kàn mí oníkẹ́mi náà máa ṣe kí ni máa ṣe tèmi lọ ni nígbà tí state chairman ò sọ nǹkan kan kí ni mo fẹ́ wá sọ mi ní láti máa drag èèyàn níbi tí ò sí that is point one èèyàn nílà káyẹ̀ ń gbọ́ mi number two òun ni pé nígbà tí èèyàn ò drag wọn wá drag nǹkan mọ́ wa lọ́wọ́ àwa náà jẹ́ drag nǹkan mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká fún ọ̀lẹ̀ ká máa wò wọn pẹ̀lú bá ti drag wá síbi táwa dandan ní ká sọ̀rọ̀ tẹ bá ti fún fèrè ní fùnkúfùn dandan ni kó dùdù kú dùn náà wọ́n ti wá ń bẹ̀rẹ̀ bọ̀ wá ẹni tó wá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí òun mo sọ fún yín pé state chairman sọ̀rọ̀ kan state chairman ní gbogbo márùwá zone ni wọ́n dissolve branch ìyẹn state chairman NURTW Alhaji Sego pé àwọn ò rán anybody lọ sí branch o state làwọn rán èèyàn lọ àyàfi tó ti yẹ so zona làwọn dissolve oníkàlùkù kọ́ máa bá ṣe wọn lọ nínú márùwá but mo sọ fún yín pé igi wọ́rọ́kọ́ tó ń dáná rú Tọ́ba ni ṣáà gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ bú ẹ máa bú èbú máa táyà ṣọlẹ́ mi bá tù tẹ́fẹ́ òkun yìí mo ti múra alẹ́ èdè tipẹ́tipẹ́ sókò bá mi lójijì gbogbo nǹkan tí mo lè fẹ́ fi jà ó ti wà ńlẹ̀ Ọlọ́run bá ń gbọ́ máa bá yín jà ara yín àkọ́ sórí ẹ̀yin wá sórí gbogbo ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bú ẹ jáde gbogbo ebú tẹ́ bá mọ̀ láyé ẹ bú gbogbo ebú sórí bí tẹ́mi lọ ẹ ọ̀gbọ̀ngbọ̀n ọ̀nà lálákè sọ máa sọ gbogbo ẹ̀ Kúdẹ̀tì má gbà sí pé máa sọ fún yín pé máa jẹ́ kẹ́ mọ̀ pé irú èèyàn wo ni Kúdẹ̀tì jẹ́ máa júwe Kúdẹ̀tì fún yín màá júwe Kúdẹ̀tì fún yín tó ojú tẹ̀yìn torí Kúdẹ̀tì gangan ló wá ta sí mi fún ara wọn gangan màá dẹ̀ sọ ìdí tí Kúdẹ̀tì fi wá ta sí mi màá dẹ̀ fi wọ̀nyí torí pé iṣẹ́ tí state chairman wọn kan ló ń jẹ́ àyàfi tó bá jẹ́ pé state chairman ń pàṣẹ lórí podium ẹlòmíì wọ́n rọ́bìṣì àṣẹ tí chairman pa tó gbọ́n màá dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ pé Tọ́ba gangan ó ní mission state chairman yẹn màá dẹ̀ tó prove ẹ̀ fún yín gbogbo tí mo sọ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni màá prove ẹ̀ fún yín màá jẹ́ kẹ́ mọ̀ irú èèyàn tí Tọ́ba jẹ́ màá dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ mission Tọ́ba màá dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ wọn tó wà bí ẹ̀ màá tọwọ́ bọ ibi tí wọn lérò láyé tó wọn tiẹ̀ mọ̀ kí mo mọ̀ àti gbogbo ohun tí mo mọ̀ àtàwọn nǹkan tí ó yẹ pé gbogbo ẹ̀ máa ṣe ẹ máa gbádùn episode kan fẹ́ bẹ̀rẹ̀ màá tọwọ́ bọ anything Ọlọ́run bá ń gbọ́ sọ́dí ẹ̀yìn òbí náà sọ pé kí ló fẹ́ sọ gan sórí afọ́jú tó gbẹ́sẹ̀ lókùúta tó ń bèèrè pé kí ló wà lọ́wọ́ ẹ̀ ó dìgbà náà nù sọ́wọ́n ní tó fẹ́ bẹ̀rẹ̀ ìtẹ́fẹ́ ra wọlé Ọlọ́run bá ń gbọ́ Kúdẹ̀tì máa gbé yín sáré gan-an gbogbo ẹ̀ tẹ́ bá mọ̀ tó bá jẹ́ sọ̀rọ̀ tó wá lè sọ̀rọ̀ tẹ́nu wọn bá gbó ẹ tètè rẹ́ǹtì wọn kalẹ̀ Kúdẹ̀tì mo fi Ọlọ́run búra àyà ni mo fọwọ́ báyìí máa gbé Kúdẹ̀tì sáré gan máa gbé Kúdẹ̀tì sáré kọjá abi tí ò lérò Kúdẹ̀tì máa wò báyìí Kúdẹ̀tì máa gbé yín báyìí ní gbangba ayé máa bọ́ yín sí òwò báyìí máa jẹ́ káwọn èèyàn rí pé ẹlẹ́tẹ̀ẹ́ máa jẹ́ káwọn èèyàn rí pé èèyàn lásán ẹ̀ jẹ́ nǹkan kan rárá
wá bá yín mo kàn fẹ́ sọ ní fídíò mo kàn wá sọ pé mi kì í lọ báyàn fídíò eléyìí tí mo dẹ̀ wá ṣe yìí mo kàn wá fi sọ pé mi ò kì í lọ báyàn mi ì dẹ̀ ní lọ tọ́yàn mi ò dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ níbi kémi ni mo lọ start nǹkan ohun tó wọ̀nyàn bá start ni mo máa sọ lé lórí now sọ ní branch tẹ́ ẹ sọ pé dissolve yẹn tẹ́ ẹ lọ yẹn branch tẹ́ ẹ lọ yẹn ẹ máa sọ tó bá jẹ́ pé state chairman ló pàṣẹ pé kẹ́ dissolve bẹ̀ ẹ máa prove ẹ̀ fún wa tó bá jẹ́ pé tọ́ba ló pàṣẹ kẹ́ dissolve bẹ̀ ẹ máa prove ẹ̀ fún wa ẹ mọ̀ ẹ̀kọ́ déédéé meeting ẹ̀kọ́ ní àti dissolve bí a máa dissolve bí ẹ tún máa padà wá kúdẹ̀tì ẹ wo fídíò yìí dáadáa kẹ́ wò mí lójú ọlọ́run bá ń gbọ́ ẹ máa lẹ́ bèrè tó bẹ́ẹ̀ bọ́ èmi mọ̀ pàṣẹ state chairman kọ́ wàláì tàláì Sego kan ló pàṣẹ but mo wá jẹ́ pé Sego ló pàṣẹ o tó ẹ pẹ́ yín lẹ́gbẹ́ jáde wa máa mọ̀ but for now bí ṣe sọ̀rọ̀ yìí mo nígbàgbọ́ pé irọ́ Sego kan ló pàṣẹ yẹn torí pé tọ́ba ti wà ń bẹ̀ ti pẹ́ màá dẹ̀ proof nǹkan tí mo fi sọ fún yín pé tọ́ba igi wọ́rọ́kọ́ tó ń dáná rú ṣọ́kẹ́ gbogbo bó ṣe ń plot èèyàn sí gbogbo Lagos state tó ti ń build state ìwọ tó ní tí ìfẹ́ sọ̀rọ̀ ń bí lórí 15 minutes pé mo fẹ́ lò tọ́ba àwọn èèyàn ò mọ̀ ẹ́ dáadáa tó gbọ́dọ̀ máa jáde tọ́ba kíní kankan àwọn èèyàn ò tí ì mọ̀ ẹ́ bátù tó fẹ́ wọ̀ yìí sí àwọn èèyàn ṣẹ̀ máa mọ̀ ẹ́ bátù tó fẹ́ wọ̀ yìí mi ti múra ilé ilẹ̀ ṣé mo pé èmi gangan mo ti múra ilé ilẹ̀ torí pé mo ti ń bọ́ ti pẹ́ o dẹ̀ ti dúró lórí ẹ̀ ti pẹ́ o dẹ̀ ti pàṣẹ ó dàbí tó ti jókòó tó ti ṣe mítì tó ti pàṣẹ tó ti gbogbo ẹ̀ ni mo mọ̀ gbogbo ẹ̀ ni mo ní ohun ẹ̀ lọ́wọ́ mo ní lọ́wọ́ tó dájú tó ti yé so bátù yẹn ò tí ì bẹ̀rẹ̀ bátù mo kàn fẹ́ rí pé Kúdẹ̀tì nǹkan tẹ bẹ́sẹ̀ lé ọlọ́run bá ń gbọ́ ẹ máa lẹ́bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ Kúdẹ̀tì mo fi ọlọ́run búra máa bá yín jà kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ èmi ni mo sọ fún yín máa bá yín jà kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọba gan gbọ́ àwọn máa tó sẹ́rí eléyìí bá tún lè tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ mo ti múra ẹlẹ́ẹ̀kẹ́ mo ti múra ẹlẹ́ẹ̀sẹ́yìn mo ti èmi tí mo ti dúró lé bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé mo ní irọ́ mo ti so kò bá mi lójijì máa promise máa dẹ̀ mi sọ pé mo ṣe fídíò méjì lójoojúmọ́ aṣeláàrọ̀ máa ṣe lálẹ́ máa ṣe láàrọ̀ àwọn ẹ̀ máa jókòó tí wọ́n máa gbọ́ Kúdẹ̀tì máa bọ́ yín sí òwò báyìí máa jẹ́ àwọn ayárí yín dàbọ̀ àwọn fẹ́ẹ́ lè máa jùkò fún yín pé àṣeyàn rí torí mi ìdẹ́ni wàá parọ́ mọ́ yín máa gbaṣọ lára ẹ̀ dànù mo fi ọlọ́run búra ṣe bá wọ pé gbogbo tó sọ nípa mi àti gbogbo tó sọ lẹ́yìn pé wà mo nígbàgbọ́ pé Sego kan ló sọ bẹ́ẹ̀ sẹ́ torí àṣẹ tí state chairman pàṣẹ pé ẹ lọ sí zona ni mo rán yín lọ but tọ́ba náà ń pàṣẹ torí pàṣẹ méjì ló ń dún ní Lagos state lọ́wọ́ àṣẹ Sego lọ lókè àṣẹ tó bá ń lọ lábẹ́lẹ̀ gbogbo ẹni máa gbé jáde máa jẹ́ kó mọ̀ pé àdéhùn ọmọ tó máa sọ wípé mo ní team Sego lájọ wà ṣùgbọ́n n tá à ń jà sí ni kò yé pé torí pé gbogbo bẹ́ẹ̀ pé àníṣẹ́ wọ́n fẹ́ fọ Olúọmọ àti Sego wọ́n kọlu ra wọn gan kọ́ bára wọn jà kọ́ ń ra wọn káwọn ṣẹ̀ tó wọlé ni gbogbo fíìmù yìí làwọn mọ̀ gbogbo ìwádìí tí máa ń já Sego padà àwọn pípù ikú ni wọn àìkú ló bá ta lúdò àmọ́ tó bá máa jẹ́ kó mọ̀ pé èèyàn yẹpẹrẹ ní ẹ̀ ò jẹ́ nǹkan kan ó dùn mí wò Kúdẹ̀tì ẹ múra lẹ̀ gbogbo wọn tẹ bá lè ṣàánà kó bá yẹ pé gbogbo òjọ́ra gbogbo ẹni bòtẹ́ bá mọ̀ láyé ẹ kó wọn jọ ṣèlú bá tó lè tí mo fẹ́ jáde tí wọ́n tó lè tí mo fẹ́ wáyé kò yìí ní máa báyìí máa mú jáde fún yín pọ́ǹsì ni máa mú jáde fún yín bóyá máa mú jáde máa tọwọ́ bọbi tó ò lérò láyé Kúdẹ̀tì máa tọwọ́ bọbi tí ò lérò máa gbé Kúdẹ̀tì sáré gan wàá jókòó nínú yàrá báyìí bp a máa ráìsì sókè wọ́n máa wò pé kí ni a gbé kí lẹ jù ọlọ́run tó bá rò pé kí ló fẹ́ sọ wàá mọ̀ pé mo mọ mẹ́wàá máa dẹ̀ sọ mẹ́wàá máa sọ ogún máa sọ mẹ́wàá máa bọ́ ẹ máa gbà sọ lára ẹ máa sọ ẹ̀dẹ̀ ní yẹpẹrẹ Kúdẹ̀tì mo fọlọ́run búra tí ìbá ṣe pèmí lọ́mú àlè tí ìbá ṣe pèmí lọ́mú àlè bẹ̀rẹ̀ bá tù yìí bá ti tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọmọ orí pé mo kọ́ yọ state chairman torí pé mi ò tí ì gbẹ́sẹ̀ dúró báyìí pé state chairman ló pàṣẹ yẹn tóbi tọ́ba ni mo mọ̀ tó ń pàṣẹ ọmọ tẹ́mi tó lé ló tẹ́tẹ́ ní pé irọ́sẹ́ àṣẹ òní di méjì lẹ́kọ̀ọ́ state chairman kan ló wà ṣùgbọ́n tọ́ba ríra ẹ̀ bí iṣẹ́ nǹkan máa di nípasẹ̀ tóun bá pa gbúdọ̀ máa dún bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé irọ́ àṣẹ òṣàlè borí bẹ́ẹ̀ géèmù tó fẹ́ gbà mọ́ but náà nísìn tó bá jẹ́ pé àṣẹ tọ́ba ló máa padà múlẹ̀ tó máa dúró ojú wájọ máa wò àdètò torí bẹ́ẹ̀ máa sọ ẹ̀ṣẹ̀ tẹ́ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ máa sọ ẹ̀ṣẹ̀ ewúrẹ́ mi ti bẹ̀rẹ̀ ẹ máa sọ ẹ̀ṣẹ̀ bóyá ó kówó jẹ ni o bóyá ẹ̀yin tẹ́sán kọ́ máa kówó fún mọ́ òun gbowó yín dání òun ṣẹ́ni ti yín dání àkọsílẹ̀ amọ̀tẹ́ ti múra ẹ̀dá nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo ti múra yín lẹ̀ bí i pé tẹ́ bá gbàbẹ̀ wá torí pé tó bá ti ń fà bọ̀ ó dẹ̀ ti ń pàṣẹ yẹn bọ̀ pé àṣẹ ogun ló máa múlẹ̀ Lagos state yìí sẹ́kù sí Sego gan ò lè yáṣẹ̀ ń padà pé Sego gan ò lè yáṣẹ̀ ń padà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà orí ìbẹ̀rẹ̀ máa dúró pé yes tòótọ́ ni màá ṣe wàá bá yín pò màá bá yín pò nǹkan lẹ̀ eléyìí ṣé wọn pé èyí ó gbé tá à ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń ṣe yá eré pàṣẹ ní erémọdé ni gbàgbé erémọdé lásán ṣòro lè kọkàn láti torí bátìrì olè àìsàn wá ṣe kí ni
àti wá ṣe kí ni bàtú kọ̀ọ̀kan la fẹ́ wọ̀ yìí ṣé wáyé tẹ̀lé ebúbú ẹ jáde ojoojúmọ́ ẹ wá pọ̀ sí ẹ wá bẹ̀rẹ̀ nígbà wọn máa ní ìṣìn lórí ibà wọn máa kọ́ńpọ̀ wọn àwọn ayé máa gbọ́ ebúlẹ̀ yìí máa bú ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa sọ ó máa délé ó máa jókòó ó máa mi gọ́ọ̀mẹ̀ntì kan máa mi àwọn aráàlú kan máa gbé bàbá yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ lélẹ̀ yìí sọ gbogbo Facebook wọn á gbé gbogbo blogger kan á gbé anything ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wò jẹ́ ká bẹ̀rẹ̀ kúdẹ̀tì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wò nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yìí ẹ ní ẹlẹ́bẹ̀rẹ̀ tó bẹ̀ mo fọlọ́. ẹ káàbọ̀ padà àbẹ̀rẹ̀ pé à ń jẹ́ kúrúkú tán láwo àwọn kan tó ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́n ọ̀wọ́ ẹ̀sẹ̀ ṣé gbogbo awuyewuye tán lọ lágbolé union ní ìjọ wa lè wá sópin bẹ́ẹ̀ torí awuyewuye lónìí awuyewuye lójoojúmọ́ níbi ẹ̀kún àpọ̀kọ̀jẹ̀ ṣáwọn nìkan ni tó o ti jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀ náà ó ní ọ̀gá méjì ò lè mọ pàṣẹ bí Tàfàṣẹ́kọ̀ ti ṣe pàṣẹ tìjọba náà síbẹ̀ tó pa àṣẹ tirẹ̀ ó sì jẹ́ kó di mímọ̀ wípé ojúnà àti da àárín Tàfàṣẹ́kọ̀ àti MC Olúọmọdé pátápátá ni kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè rapala kí wọ́n lè ráyè wọlé ẹgbọ́n ṣe ojúnà àti parí ọ̀rọ̀ ọ̀hún àbí àti dakùn gan náà ni òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́tì gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ìyá tó bá kọ sẹ́yìn ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sábàlá àríwí sí ìyẹn comment section bákan náà kẹfà láìkẹ́ sí bá wa ṣẹ́ kẹfì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ báyìí pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbé báyìí fún yín pé ó dàbọ̀.